ó ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ó tó lákàwé ò káfíyèsí o ọba. Ẹ ó ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ó tó lákàwé ò káfíyèsí o ọba. Ẹ ó ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ó tó lákàwé ò káfíyèsí o ọba. Ẹ ó ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ó tó lákàwé ò káfíyèsí o ọba. Alágbára ńlá ni bàbá mi àtúnfọ́rọ́ ti bí òkè, Ọlọ́run tó ń gbani, Ọlọ́run tó ń yọni, Ọlọ́run tó ń lani. Ọkàn mi yìn Olúwa lógo, ọba ìyanu tó wá mi rí, mo làgógó ìyìn yáyé ká, wọ́n sì fífẹ́ atóbi jù hàn. Olúwa ọpẹ́ ni fún ọ, fún oore ọ̀fẹ́ tó fi yàn mí, jọ̀wọ́ dì mí mú títí dópin, kí n lè jọba gbàdúrà lókè. Ọlọ́run á gbé orúkọ láyé ga fún ọ̀fẹ́ tó tún fún wa ní wákàtí yìí láti tún pàdé ara wa lórí ètò lónìí. Mo ṣe bí ọ̀sẹ̀ tó kọjá la dágbére fúnra wa lórí ètò yìí, ṣùgbọ́n ó tún Ọlọ́run alààyè nínú àánú rẹ̀ tó tún pa wá mọ́. Ìdí nìyí tí a gbọ́dọ̀ máa fi yin Ọlọ́run. Ẹ gbọ́ bí mo ṣe wọlé nìsí pé ọkàn mi yin Olúwa lógo, ọba ìyanu tó wá mi rí. N ó lu agogo yìn yáyé ká, n ó sì fi atóbi jù hàn, torí pé ọpẹ́ ni fún orúkọ rẹ̀ pé a wà láyé. Wíwà láyé mi àtẹ̀yìn lónìí oore ọ̀fẹ́ Ọlọ́run ni, kò ń ṣe agbára wa. Olórin náà ní kò ń ṣe mi mọ̀ ń ṣe, kì í ṣe agbára mi, kì í dá ń ṣe títóbi wa lẹ́fi dá wa sí o bàbá. Ọlọ́run kò fún ayé wa ní oore ọ̀fẹ́ ni, ayé wa rí àánú gbà ní a fi wà ní àlàáfíà ní wákàtí, torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà ṣùgbọ́n tí wọn ò lóore ọ̀fẹ́ irú oore ọ̀fẹ́ táwa níyì. Ṣùgbọ́n kì í ṣe pé à ń yọ̀ wọ́n, ṣùgbọ́n a gbé Ọlọ́run ga ni fún àǹfààní tó fún wa. Kò ń ṣe mímọ̀ ṣe wa, kò ń ṣe ọgbọ́n wa, kò ń ṣe mọ́ wa, kò ń ṣe mọ́ wa, kò ń dẹ̀ ń ṣe òye wa, kò ń ṣe agbára wa, ṣùgbọ́n ayé wa rí àánú gbà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń tẹnu mọ́ pé ayé wa kàn rí àánú gbà ni. Ìdí nìyí tí a gbọ́dọ̀ máa fi ẹ̀mí ìmoore wa sí Ọlọ́run ní gbogbo ọ̀nà pé Ọlọ́run ṣeun fún àánú rẹ̀ lórí ayé wa. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ètò yìí pín sí abala méjì. Abala kìíní jẹ́ ìyìn pọ́nbélé nínú orin, tí abala kejì sì jẹ́ ọ̀rọ̀ ìṣítí. A kọjá sí abala kìíní tí ń ṣe ìyìn pọ́nbélé nínú orin. A yìn Ọlọ́run, a fi ọkàn kó a jó sí Ọlọ́run alààyè, a fi ẹ̀mí ìmoore wa pé Ọlọ́run ṣeun fún àtìlẹ́yìn rẹ̀, fún àánú rẹ̀, fún ààbò rẹ̀, fún ìpamọ́ rẹ̀ lórí ayé wa, pé Ọlọ́run ṣeun. A fi ẹ̀mí ìmoore wa hàn nínú orin. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípa bí agbára wa bá ṣe tó. A fi ẹ̀mí ìmoore wa hàn, a dẹ̀ jẹ́ kó pọ̀, torí pé Ọlọ́run pọ̀ lórí ayé wa. Ṣùgbọ́n kó tó di pé a lọ, orúkọ mi yí padà, David Adúlẹ́wà, à ń padà bọ̀. Ọba tó dẹrùn kó sínú igbó, ó tún wá ṣùgbọ́n ìjọba lórí gbogbo wọn pátá korongodo. Ọba tí ń gbé níga lójú àbínú ẹni, ìwádìí àìmọ̀. Ọba tó dá mi tó dá ọ tó tún wá ṣùgbọ́n ṣẹ̀dá èèyàn. Olúwa tí mo ròyìn rẹ̀ fáráyé, òun ni bàbá ọmọ bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́. Apanimáyọ̀dà tàbí kóńdó, òjò ńlá tí ń ṣojú ọ̀run bàgẹ̀ kò má sọ́ba bí rẹ̀ wọ́n bá gbogbo àgbáyé. Ó mọ ohun gbogbo, ó sì lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Ọba tíjọba rẹ̀ ò ní tán láéláé, àdìpọ̀jọ́ òkúta ọba táyé rọ bí agogo. Gbogbo agbára láyé pátápátá ọwọ́ rẹ̀ ló wà. Awí má yẹ̀ ń wò ó, ọba mi ọgbàgbà tí ń gbọmọ rẹ̀ nínú ọ̀fìn, ọba mi gàrà tí ń kíni lẹ́yìn dédé, ọ̀pá àròkè alága àwọ̀fà, ọba tó mú kẹ́sìn ó fọhùn lọ́jọ́ òun wà nù. Àwọn àgbààgbà 24 tí wọ́n yí ti àánú ká, wọ́n kọrin mímọ́ mímọ́ mímọ́, wọ́n pariwo sánàsálà àfin ọ̀run. Ọba tó mú kí gbégbé ọmọ gbébi tí ń gbé, ọba tó mú kí bẹ̀bẹ̀ ọmọ ọbẹ̀, ọba mi kàbìtì fọmọ rẹ̀ sílẹ̀ fẹ́ ṣàwá àgùntàn. Jésù Jésù ooo, olórúkọ tó ju gbogbo orúkọ lọ. Ó wọlé ikú sá kíjokíjo, ó wọlé àrùn bú sẹ́kún. Ikú wọlé ọ̀gá ògbó nà pápá bora bí aṣọ, ọlọ́wọ́ jì pápá jìwòwò ẹkùn ọkọ̀ àwọn òkè. Kàkà kí ọ̀rọ̀ ṣùnùkùn ọ̀rọ̀, ọba aládénú àsásí, ọba aládé yè láì ṣe mẹ́mẹ́mẹ́, ọ̀rọ̀ gbangba ọ̀rọ̀ ribiti, aláṣírí kọ̀pọ̀ àwọn ọmọ rẹ̀ tòótọ́. Bíntí láyé rí lójú rẹ̀ wá dání wáyé tó tún lè tú nípa. Ọba tó fi gbogbo ilé ayé pátápátá ṣàkótí ìtìsẹ̀. Olódùmarè ooo, mo túmọ̀ bá níwọ̀n ẹgbẹ̀fà, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je. Iná ńlá tí ń jogun lórí omi, àrá ńlá tó lè ya sọ́mọ̀ lulẹ̀ tó bá ń ké. Afẹ́fẹ́ ńlá tí ń ṣojú ọ̀run kùrú, alágàdá ogun ńlá tí ń fojú ogun fíra. Ọba tí ń pa tẹ́nìkan ò lè jí, ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Ọba mi àlàfúnfún gbó kanlẹ̀ bí ọ̀pá lẹ̀kẹ̀. À ń sà, à ń kì, ẹlẹ́ẹ̀mẹ́ni tó jẹ́
Olódùmarè dé. Ó dé nínú agbára pẹ̀lú ìbẹ̀rù kó nílé tàlejò gbọ́. Kára ni ó gbọ́ wí fárá oko. Kí màjèsí gbọ́ sọ fágbàlagbà wípé ó dé. Ó dé tìyanu kí gbogbo ẹyẹ lè rí mú mi nínú oko. Ọba mi arọ̀jò márùn tàná, ọba mi gìnìgìnì bàgẹ̀bàgẹ̀ gbogbo àìsàn mọ́lẹ̀ sí kòtò. Ó dé alágbára ńlá dé o. Ó ti dé yàwí má yẹ wọ̀n ń dé. Ọba tí kì í sùn tí kò lè tó ògbè. Ègbè lẹ́yìn aṣòtítọ́. Ọba tó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ nínú agbára tí ń fọwọ́ agbára ńlá gbani. Àjò rẹ̀rẹ̀ lójú ogun. Ọba mi awọ́ ṣòkòtò pépèrè bí ìjà tí kò sí ní padànù. Arúgbó ọjọ́ lọba tí ń ṣe bàbá wọn lóde ìṣálú ayé. Ọba mi amọ̀ràn síkun bí àgbàlagbà ńlọba tí ń ṣolúwa wọn lóde ìṣálú ọ̀run. Olúwayé akọ̀mátìkà lẹ́yìn. Ìràwé ńlá tí ń ṣojú ọ̀run màkìtì. Ìjì ńlá tí ń ṣojú ọ̀run màúrú. Adákẹ́dájọ́ ọba tí ń yẹni sí tilé toko. Alága àwọ̀fà òpómúlérò òlu ọ̀run. Orúkọ rẹ̀ ò lóǹkà, agbára rẹ̀ ò lákàwé. Àtòrí ìkànṣe kan lolúwa ọba. Ọba dániwáyé tibitibi, ọba mi ọ̀pápá tí ń rébi dànù láì béèrè ìmọ̀ràn. káàbọ̀ padà mo lérò pé àti jó àti yọ̀ àti fi ẹ̀mí ìmoore wa sí ọlọ́run àti pé ọlọ́run ṣeun torí pé tí a bá máa rò ó a bá ronú jinlẹ̀ a rí pé ọlọ́run yìí nìkan òun náà ni ọpẹ́ yẹ òun náà ni ìyìn yẹ òun náà ni gbogbo ọlá tó tọ́ sí torí pé ó pọ̀ fún àánú rẹ̀ lórí ayé wa ó pọ̀ lóore fún oore rẹ̀ lórí ayé wa ó pọ̀ fún àtìlẹ́yìn rẹ̀ lórí ayé wa a gbọ́dọ̀ máa fi ìyìn hàn sí ọlọ́run aláì ní gbogbo ọ̀nà a máa fi ọlọ́run ṣe o a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a tún tẹ̀síwájú nípa àti yin ọlọ́run nípa fífi ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run pé ọlọ́run pọ̀ lóore lórí ayé wa torí pé ó ń pọ̀ ní àánú lórí ayé wa à ń padà bọ̀.
fi yìn ṣe mí ó wà òkè. Àbí kí ni mo wá fayé tèmi gan ṣe? Bí ò bá ṣe fún ìyìn rẹ kí ló dá mi fún? Tí n bá níyìn mọ́ ìjọ tí mo yìn mọ́ ni wọ́n sọ ọ́ digi. Sàmìyè sí mi kí ìyìn rẹ má tán o lẹ́nu mi. Sàmìyè sí èmi o kí n má lè dúró. Sàmìyè sí mi o. Káàbọ̀ padà. Mo lérò pé a ti yin Ọlọ́run torí pé ìyìn bí a ti èní yin Ọlọ́run dọ̀la kò tí ì pàpà tó oore tó ṣe fún wa, kò tí ì pàpà tó oore lórí ayé wa. A tẹ̀síwájú láti gbọ́ ọ̀rọ̀ ìṣítí látẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ohun tí a ní fún wa nínú ọ̀rọ̀ ìṣítí náà. Ó tún máa yàtọ̀ sí kò dá lórí ìyìn, ṣùgbọ́n tí a bá ronú wá jinlẹ̀ àwọn pé gbogbo rẹ̀ ìyìn náà ló padà já sí àpadà bọ̀. Inú ìrìn àjò mi bẹ́ẹ̀ ni mo ń kọrin, mo ń tọ́ka sí Kábárì ibi ẹ̀jẹ̀ náà. Ìdánwò ló dé nínú lọ́tà gbé dìde, Jésù ló ń tọ́ mi lọ, ìṣẹ́gun dájú. Mo fẹ́ rí Jésù kí n má wojú rẹ̀, kí n má kọrin títí nípa oore rẹ̀. Nílùú ògo ni kí n gbóhùn sókè pé mo bọ́ ìjà tán, mo dé ilé mi. Mo kí ẹ̀yin ará ilé níbi gbogbo, ní ilé àti ní oko, àti gbogbo ẹ̀yin èèyàn mi gbogbo tẹ́ wà ní ìlú ọba. Lórúkọ Jésù yóò dára fún yín. Orúkọ tèmi náà ni Reverend Dr. Akínọlá Ọlọ́runtóbi. Arábìnrin tí àjọ wá síbí lónìí ó ní Dickiness Àjàyí. Ó tá ń gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí ó ní a pè ní Oyin Inu Apata, Honey in the Rock, Oyin Inu Apata. Àkọ́kọ́ nínú ẹ̀ ní àpáta, èkejì òun náà ni oyin tó wà nínú àpáta. Rí pé ó fẹ́ dàbí idiomatic expression láwọn olóyìnbó. Oyin, kí ni oyin ní ṣe pẹ̀lú àpáta? Ṣùgbọ́n ó signify, ó ń ṣe àpèjúwe àwọn nǹkan kan. Òun náà la dẹ̀ fẹ́ ṣe ìtúpalẹ̀ rẹ̀. Ẹ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Exodus chapter 17 verses. Ìwé Ẹ́sọ́dù orí 17 ẹsẹ̀ 6. Ẹ jẹ́ ká gbọ́. Mo fẹ́ kó mọ nǹkan tó ń pè ní àpáta o, àti bí oyin ṣe lè jáde nínú àpáta. Kíyèsí. Èmi ò dúró níwájú rẹ níbẹ̀ lórí òkè ní òkúta. Èmi ò dúró ní orí òkè òkúta. Erobru, yes. Ìwọ yóò sì lu òkúta náà. Ẹ máa gbọ́, ìwọ yóò sì lu òkúta náà. Omi yóò sì jáde nínú rẹ̀. Omi yóò sì jáde nínú rẹ̀. Kí àwọn ènìyàn kí ó lè mu. Àwọn èèyàn tó ń gbọ́ mi lákòókò kí wọ́n lè mu. Mósè sì ṣe bẹ́ẹ̀ ní ojú àwọn àgbààgbà Ísírẹ́lì. Hallelujah. Ẹ rí ọ̀rọ̀ àpáta ní ibẹ̀ yẹn. Àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn wọ́n wà nínú ìṣòro, wọ́n wà nínú aṣálẹ̀ tí ò tiẹ̀ sómi, kò sí rírí omi, inú ọ̀gbẹlẹ̀ ni wọ́n wà, inú ìyàngbẹlẹ̀ kò sómi rárá. Gbogbo ẹ sì mọ̀ pé omi ó ṣe kókó lára. Bẹ́ẹ̀ ni ohun tó ṣe kókó nínú ayé wọn ní ara wọn kò sí, òun náà ni omi. Ṣùgbọ́n wọ́n bẹ̀ sí ní ké, wọ́n bẹ̀ sí ní sunkún, wọ́n ti sọ ìrètí nù. Ṣùgbọ́n a dúpẹ́ fún oore ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé Mósè gbé ojú rẹ̀ sókè. Bẹ́ẹ̀ ni ó sì ké pe Olúwa sọ pé má wọ́rì, nínú ìṣòro yẹn mo máa mú ògo jáde,
nínú ogun yẹn ògo yóò jáde bẹ́ẹ̀ ni sà. omi tí wọ́n sọ pé wọn ò ní yẹn ibi tí wọn ò tiẹ̀ fọkàn sí ibẹ̀ ni solution ti máa wá ó sì ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn. ẹ bá mi kàwé síwájú 1 Corinthians chapter 10 1 Corinthians chapter 10 verse 5. tí gbogbo wọn sì mu ohun mímu ẹ̀mí kan náà. gbogbo wọn sì mu ohun mímu nínú ẹ̀mí kan náà. nítorí pé wọ́n mu nínú àpáta ẹ̀mí. ẹ̀gbọ́n nítorí wọ́n mu nínú àpáta ẹ̀mí ṣètúgbọ́ bẹ́ẹ̀ aṣọ physical àtúnṣọ spiritual bẹ́ẹ̀ ni sà. omi ń bẹ nínú àpáta ti ara tá a fojú rí, omi tún ń bẹ nínú àpáta tí èyí tá a fojú rí tá a pè omi yẹn là ń pè ní oyin. Psalm 30 verse 5 torí àkókò wa ó ní bí ẹkún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. ẹ jẹ́ kí wọ́n lọ sórí tọ́pìkì yẹn gbogbo bí tó ti ń wò mí báyìí. oyin inú àpáta, kí náà pè ní àpáta? àpáta ní àkókò tí ènìyàn wà tó lé, tí ènìyàn wà tó dàbí aginjù, àkókò tí ènìyàn wà tó dàbí pé tó bá lajú báyìí kò rí ìmọ́lẹ̀, òkùnkùn ló ń rí. àkókò tí ènìyàn wà tó jẹ́ pé àkókò ẹkún, àkókò ìpòrúru, àwọn èèyàn ò láyìíká nítorí aṣọ tí èèyàn wọ̀ wọn ò mọ tẹ́ni ẹ̀ ń là kọjá, ṣùgbọ́n jẹ́ difficult time. a lè pe rock ní difficult situation, àkókò tó le, àkókò tó ṣòro. ìwọ tó ń gbọ́ mi níbi gbogbo tó ti ń gbọ́ mi, mi ò mọ àkókò tí ìwọ wà o. olúkálùkù tó wà láyé yìí ló ní rock time ẹ̀, ìyẹn ni pé àkókò àpáta bẹ́ẹ̀ ni tí a mọ̀ sí àkókò ìṣòro. tó bá rí ẹni tó ń dùn fún lónìí lọ bèrè lọ́wọ́ ẹ̀, àkókò kan wà tán pè ní àkókò àpáta bẹ́ẹ̀ ni àkókò tó jẹ́ pé ó le nínú ìrìn àjò ayé rẹ̀, tó le gan, tó bá lajú báyìí ẹkún ló sun. ẹlòmíì nínú ìgbéyàwó ẹ̀, ẹlòmíì nínú ìrìn àjò rẹ̀, ẹlòmíì ọmọ ilé ìwé gan ni ó gain admission kò sẹ́ni tó máa ràn án lọ́wọ́ bẹ́ẹ̀ ni sà. ẹlòmíì nílé ọkọ kàkà kó gbádùn ilé ọkọ ìṣe ní orí ìdàkejì bẹ́ẹ̀ ni sà. ẹlòmíì nínú ìrìn àjò ayé rẹ̀ kò lẹ́ni tó máa ràn án lọ́wọ́, kò rá láàánú, kò ró lóore bẹ́ẹ̀ ni ó mú kó wà lójú kan, ó ń dùn ó sì ń ké. à ń pè ní àkókò. ẹlòmíì ìjẹ́mọ̀pẹ́ ẹlòmíì wà nílé ìwòsàn bẹ́ẹ̀ ni sà. àkókò yẹn ó wà nílé ìwòsàn, ó wà ní ìṣòro, ẹlòmíì lásídẹ̀ǹtì ni ló wà ní ìpele tó wà, ṣùgbọ́n ìyẹn kì í ṣòpin rẹ̀ bẹ́ẹ̀ ni sà. mo fẹ́ kó o mọ̀ wípé ó jẹ́ ohun tí gbogbo èèyàn máa là kọjá. tí ò bá sógun kò sógo sà bẹ́ẹ̀ ni sà. tí ò bá sí ogun kò sí ògo sà. mo fẹ́ kó o dìyẹn mú sà gbogbo ènìyàn. bí wọn ò lè gbàdúrà fún ẹ pé ó ò ní jagun mọ́ rárá dá padà, irọ́ ni sà. ó tó sọ fún ẹni pé ogun tó ń jà lọ́wọ́ lọ́yẹn wàá borí ẹ̀, ṣùgbọ́n máa retí mi bẹ́ẹ̀ ni. for a new level there is a new devil bẹ́ẹ̀ ni sà. tó a bá ti ń gbé ọ sí ìpele kan báyìí máa retí èṣù tuntun bẹ́ẹ̀. tó bá sì ń borí ẹ̀ wàá tún lọ sí another level. ó tá ń pè ní àpáta ni ẹ ìṣòro tó le, ogun tó le bẹ́ẹ̀ ni sà. mo ti bára mi nínú àwọn ìṣòro lóríṣiríṣi tó le, ṣùgbọ́n ògo ni fún Ọlọ́run lónìí. mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà bẹ́ẹ̀ ni sà, ògo máa jáde, ó máa lẹ́rìí nínú ìṣòro tó ń dojúkọ yẹn, nínú ohun tó ń dojúkọ ní orílẹ̀-èdè Nàìjíríà ìbákan náà. ó lè dàbí pa wà ní àkókò àpáta, ṣùgbọ́n èmi ń dẹ́ kó dá ọ lójú wípé oyin máa jáde nínú ẹ̀. mi ò mọ tẹ́lòmíì, ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbi gbogbo tẹ̀tí ń wò mí, oyin máa jáde nínú ìṣòro rẹ, ìre máa jáde nínú ohun tó ń là kọjá, ó máa lẹ́rìí. bí ẹkún rẹ bá pẹ́ dalẹ́ kan ayọ̀ rẹ ti dé, àkókò rẹ náà lélẹ́yìí. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí oyin. kí là ń sọ nípa oyin? oyin ní ṣe à ń pè ní God supernatural provision. ìyẹn ni pé ìpèsè Ọlọ́run láti òkè nígbà tí ènìyàn ò fọkàn sí, nígbà tí ènìyàn ò tiẹ̀ lérò, nígbà tí ènìyàn sọ pé ìrètí ti pin, kò sọ́nà àbáyọ mọ́, Olúwa sọ pé mo dé o bẹ́ẹ̀ ni sà. àwọn ọmọ Ísírẹ́lì dé tí òkun pa, wọ́n bẹ̀ sí ní ké, wọ́n ní kí ló dé tó ò fi wálẹ̀ sí Íjíbítì ká kúkú parun bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run sọ fún wọn pé òkun pa yẹn ṣèbó ni àpáta tí oyin máa jáde nínú ẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ ìyanu ṣẹlẹ̀, ọwọ́ ẹ̀rí, ọwọ́ àtúnṣe ó farahàn. gbogbo bí tẹ́ ti ń bọ́ mi nínú ìṣòro rẹ ó rọ ọ̀nà àbáyọ rẹ ó sì ti dé. bóyá wà nílé ìwòsàn ni, bóyá wà ní ọ́fíìsì kan ni, ọ́fíìsì yẹn wọ́n mọ̀ wọ́n wò pé ó wà ní ọ́fíìsì ṣùgbọ́n ṣe ló ń la ogun kọjá, àtúnṣe ti dé, ọ̀nà àbáyọ ti dé lórúkọ Jésù. oyin túmọ̀ sí ìpèsè Ọlọ́run láti òkè. ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run, Proverbs chapter 24 verse 13. ó ló dára ká máa jẹ oyin. bẹ́ẹ̀ni mi ò rẹ́ni tó jẹ oyin rí tó lò ní jẹ̀díjẹ̀dí. bẹ́ẹ̀ni it's a natural God provision, ohun tí Ọlọ́run pèsè tí ò ní negative effect ní ara. àwọn tó ń lo oyin gan wọ́n máa sọ oríṣiríṣi benefit oyin bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin èèyàn Ọlọ́run, ìránṣẹ́kùnrin kan wà ní Bíbélì, á porúkọ rẹ̀ ní Pétérù.
ní ọjọ́ kan ó ní ìrírí bọ́n ṣe ń pa ẹja, ṣùgbọ́n ó lọ sí odò. Nígbà tó dé etí odò, wọ́n ló fi gbogbo àárọ̀ tí gbogbo òru yẹn ló fi ṣiṣẹ́, kò mú nǹkan kan jáde. Ṣùgbọ́n kété nǹkan kan ṣẹlẹ̀, ó fẹ́ máa lọlé ní ọwọ́ òfo. Ìwọ náà lè máa rò pé ṣé bí màá ṣe parí ìrìn àjò mi nílé. Ó tẹ̀ tí lè máa rò pé ó fẹ́ gbé nǹkan jẹ, ó tẹ̀ tí lè máa rò pé ó fẹ́ parẹ́, ó tẹ̀ tí lè máa rò pé ó fẹ́ gbé ìgbésẹ̀ kan tí kò dára. Ìwọ náà mọ̀ pé ò dára, ṣùgbọ́n ó pé no, ó lè máa pinnu àwọn nǹkan kan tí kò dára. Ṣùgbọ́n Pétérù bó ti fẹ́ máa lọ, ó ti ń fa àwọn rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ àpáta ló bá yọ sí. Bẹ́ẹ̀ ni sà, ó ní Jésù. Bí Jésù ṣe yọ sí, Jésù ní fún mi ní àwọn rẹ̀. Adúpẹ́ fún oore ọ̀fẹ́ Ọlọ́run ayé Pétérù pé kò tiẹ̀ jiyàn, ó bá yọ̀ǹda àwọn rẹ̀. Tó bá jẹ́ lòmíì mo ti ṣẹ́ ní gbogbo ọ̀gànjọ́ òru, ó ti ní kí n máa mú àwọn, bó sì filẹ̀ báyìí, kí ló wá ṣẹlẹ̀? Nígbà tí Jésù lo àwọn yẹn tán, ó ní yá wo bí ṣe bẹ́ẹ̀ mi ni mo dá omi, èmi mo dá ẹja, bẹ́ẹ̀ mo mọ̀ ọ̀nà àbáyọ sí ìṣòro rẹ. Bó ṣe ju àwọn síbẹ̀ báyìí kò gbàgbọ́, ìṣe ló kó àkópọ̀ ẹja. Ó wá pe àwọn tó ti fi ṣe yẹ̀yẹ́, tó ti fi rẹ́rìn. Bẹ́ẹ̀ ni sà, Ọlọ́run máa sọ ẹni tó wà ní ilẹ̀ tálíkà, ó máa sọ di ọba. Ta ló sọ pé ó ti parí fún ẹ? Ta ló sọ pé ipò yẹn ló máa kú sí? Oyin Inú Àpáta. Bí Jésù sọ pé yá, bó ṣe kó jáde báyìí, ó wá pe àwọn èèyàn pé ẹ wá ràn mí lọ́wọ́. Bí ẹ̀rí ṣe jáde nìyẹn o. Pétérù yìí bákan náà ni Jésù sọ fún ní Matthew 16:18. Ó ní lórí àpáta yìí, bẹ́ẹ̀ ni ẹni tó la ìṣòro kọjá nígbà kan, ibẹ̀ lèmi ti máa bẹ̀rẹ̀ múṣẹ́ ohun rere. Bẹ́ẹ̀ ni mo máa fi ayé rẹ̀ dábìrà. Ó lóò jẹ́ Pétérù mọ́, ó ní ìwọ yóò máa jẹ́ àpáta. Hallelujah. Tí àwọn èèyàn ó máa fi rántí pé kò sí ipò tí ènìyàn lè wà láyé tí kò lè ní ọ̀nà àbáyọ, tí kò lè yí padà. No matter your situation, I'm telling you, we serve God that change circumstances. Olúwa yóò sì yí ìgbà rẹ padà sí rere lórúkọ Jésù. Gbogbo tó ń wá yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Ẹ̀yin Ọlọ́run, Jésù ní àpáta yẹn o. Ó sọ Pétérù, ó lè mí ó lórí àpáta èmi ò kọ́ ìjọ mi lé. Bẹ́ẹ̀ ni Jésù ti wá sọ́dọ̀ sínú ayé. Ó wá jẹ gbogbo ìyà tó yẹ ká jẹ. Ẹni tí ó ṣẹ̀ tó ń lajú afọ́jú, ó sì yọ̀ǹda ara rẹ̀. Torí ó mọ̀ pé a máa bára wa nínú ìdojúkọ. Ìjẹ́ mọ̀ pé nínú ogun ẹlòmíì, ó lẹ́lòmíì ti tún fi ń jẹun, wòlíì fi ń jẹun, pásọ̀ fi ń jẹun. Wọ́n á tún ní kó máa ṣe oríṣiríṣi. Inú èdè ló wà, wọ́n á tún sọ sínú òde. Ẹlòmíì ò fẹ́ lọ ṣọ́ọ̀ṣì mọ́. Bẹ́ẹ̀ ni sà, kí ni díẹ̀ kò tí ì ní ìbápàdé pẹ̀lú àpáta tòótọ́ yìí tá à ń pè ní Jésù. Jésù máa ń bú àjàgà kúrò lọ́rọ̀ ènìyàn ni. Bẹ́ẹ̀ ni Matthew 11:19 ni ó ń bú àjàgà, kì í fi àjàgà kì í tì í bọ̀yàn lọ́rùn. Àìtí ìdá Jésù mọ̀ ní. Bẹ́ẹ̀ ni sà, kò sí ìràpadà. Jésù kó gbogbo ìyà yẹn lórí igi àgbélébùú, pé ikú òjijì ló máa kú yẹn, ó kú lórí igi àgbélébùú. Ikú àìtọ́jọ́, ìṣòro, ó ní ògbẹ́ tilẹ̀ ń gbẹmí, ó ti wà nínú state of death, ó ní ògbẹ́ ń gbẹmí. Bẹ́ẹ̀ ni sà, ṣùgbọ́n nígbà tó yá, ó sọ gbólóhùn kan, mo láàkì gbólóhùn yẹn, ó ló ti parí. Bẹ́ẹ̀ ni sà, ní Greek wọ́n pè ní telesua. Ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tó nílò fún ọ̀nà àbáyọ rẹ̀ àti ṣètò rẹ̀, ó ní Jésù ti ṣètò rẹ̀ o. Ó ní èmi ní ọ̀nà, John 6 verse 4, ó ní èmi ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Pẹ́nikẹ́ni tó bá wá sọ́dọ̀ mi, bẹ́ẹ̀ ni kì yóò ṣègbé, ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Gbogbo èèyàn ọmọ Ọlọ́run, mo fẹ́ gbàdúrà fún ẹ ní àkókò yìí. Gbogbo ìkóríta tó lé nínú ayé rẹ tó lè máa là kọjá, gba ìwòsàn. Ó wà nílé ìwòsàn, gba ìwòsàn. Ó wà ní ìkóríta kò yí ọmọ, ó yá gba ọ̀nà àbáyọ. Ilẹ̀kùn ṣí fún ẹ lórí ọ̀nà àbáyọ. Ó tilẹ̀ wà ní àwọn kan tó ti pinnu pé ó fẹ́ lọ ṣe tó lòdì sí ìfẹ́ Ọlọ́run, ó ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ ni Jésù dé sínú ayé rẹ̀. Kí ló ní láti ṣe? Ó ní láti gba Jésù sínú ayé rẹ̀. John chapter 3 verse 3, ó ní tí kò bá ṣe wípé a tú ènìyàn bí, ó ní kò lè ní ìjọba Ọlọ́run. Ó ní láti jọ̀ǹda rẹ̀, sọ̀mítà rẹ̀, gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Má yé tọ́jú lé káàkiri mọ́. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn lè máa fi ọ́ sí yẹ̀yẹ́, ṣùgbọ́n kì í ṣòpin fún ẹ. Ìwọ ni kò, Ọlọ́run yìí ń gbọ́ tiwa. Ìwọ ni kò yọ̀ǹda ara rẹ fún Jésù. Bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run, kó o sì tẹ̀lé àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ó mú yàn mọ̀nà, tẹ̀lé wọn lọ. Jésù kì í ti àjàgà bọ̀yàn lọ́rùn. Inú ìṣòro yòówù kó ti lè bá rẹ ní àkókò yìí, lórúkọ Jésù, Olúwa yóò tú ọ sílẹ̀ lórúkọ Jésù. Èyí tí mo tún fẹ́ sọ náà ni wípé ẹ̀yin ọmọ Ọlọ́run, mo fẹ́ kó mọ̀ wípé Ọlọ́run ní ètò rere fún ẹ. Bẹ́ẹ̀ ni Jeremiah 29 verse 11, ó ní ké pè mí, èmi ò dá Ọlọ́run. Ó lé mi mọ èrò tí èmi ní sí ọ. Bẹ́ẹ̀ ni ó ní èròǹgbà dára. Yes, Jeremiah 29:11 yẹn, lórúkọ Jésù yóò dára fún yín. Lẹ́ẹ̀kan sí, iléeṣẹ́ ntẹ̀ yóò máa tẹ̀síwájú o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ntẹ̀ pápátá gbogbo tẹ́ ti ń gbọ́, ẹ ó ní ẹ̀rí. Gbogbo ẹ̀yin tẹ́ tún gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, mo gbà nínú ìgbéyàwó ẹ̀ tó lé yẹn, ọ̀nà máa là fún ẹ. Á dára fún ẹ. Gbogbo àwọn tó ti rù ẹ pé wọ́n á rí wípé oyin ń bẹ nínú àpáta rẹ o. Ta ló sọ wípé ìjẹ́ ẹ̀gbọ́n ni wọ́n ní ìjẹ́ nǹkan rere lè jáde ní ìṣe Násárẹ́tì?
wọ́n ti ro Násárẹ́tì pin, wọ́n ní sóhun rere kan lè jáde, ibẹ̀ ni Jésù ti jáde o. Philippians 2:9 ó láti fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ. Mo gbàdúrà nílé bàbá ẹ tá ti rò ẹ́ pin yẹn, tó o bá fayé rẹ fún Jésù, wọ́n á rí pé Jésù dára. Ní àdúgbò rẹ wọ́n á rí pé Jésù dára. Lórílẹ̀‐èdè wọ́n á rí pé Jésù dára. bẹ́ẹ̀ ni Ọlọ́run ó gbé ọ sókè lórúkọ Jésù. Psalm 124:8 ó ní ìrànlọ́wọ́ wá ń bẹ lọ́wọ́ Olúwa ẹni tó dá ọ̀run àti ayé. Kàn tẹ́rí ọkàn rẹ bá pé Jésù mo fayé mi fún ọ, mo gbà á ní Olúwa àti olùgbàlà mi. Dá sí ìṣòro, wọnú ìṣòro tí mo ń là kọjá ẹ̀, mo gbé ní ọ lọ́wọ́. Ìwọ ti gbé ìṣòro mi, o ti gbé sórí ara ẹ̀, o sì ti fún mi ní ìsinmi. Lórúkọ Jésù lọ gba ìwòsàn, lórúkọ Jésù lọ gba ẹ̀rí. Lára àwọn tó máa mú ẹ̀rí wá lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́dún yìí, ó pẹ̀lú wọn o. Yóò dára fún ọ. Jésù Olúwa wa, àmín. Ẹ káàbọ̀ padà. Mo rò pé wọ́n ti bá wa sọ̀rọ̀ lórí Oyin Inu Apata. Tí a bá wo Oyin Inu Apata gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run náà ṣe sọ pé Oyin Inu Apata, tí a bá ronú wá jinlẹ̀, a rí pé àti lu àlùyọ kò rọrùn. A gbọ́dọ̀ múra ká ronú wá, ká gbé ìgbésẹ̀, ká nípinnu pé tó èmi ò mo gbọ́dọ̀ ṣàṣeyọrí, mo gbọ́dọ̀ ọ̀ràn báyìí mo fẹ́ gba àlùyọ gbọ́dọ̀ dé. Ìdí nìyí tí a gbọ́dọ̀ ní àròjinlẹ̀ ni, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run náà ṣe bá wa sọ, gẹ́gẹ́ bí n ta sọ fún wa. Mo lérò pé ọ̀rọ̀ náà ó ti ní ìtumọ̀ tó níṣe pẹ̀lú ìpinnu lórí ayé wa. Ṣùgbọ́n ká tó lọ, mo máa sọ pé tí ẹ bá ní ohunkóhun tí ẹ fẹ́ ṣe tàbí tí ẹ bá fẹ́ polówó lórí ètò yìí, àyè wà. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó wa, wọ́n máa dá yín lò, tàbí kẹ́ ẹ pẹ́ mọ́ nọ́mbà tó ń kọjá nísàlẹ̀ amóhùnmáwòrán yìí, wọ́n máa dá yín lò lẹ́sẹ̀kẹsẹ̀. Títí ọjọ́ mẹ́jọ táàdùn máa pàdé, orúkọ mi ò yí padà, David Adúléwà. Ẹ máa yan Ọlọ́run déédéé.